Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi. A kú òwúrọ̀, a kú àsán, a kú alẹ́, a kú ìyálẹ̀ta, a kú gbogbo ẹ̀ níbikíbi tẹ́ ti ń gbọ́ mi. Bẹ́ẹ̀ ni, wọ́n ní bàbá kábíyèsí parọ́pọ̀. Wọ́n ní ó ti mandate ẹ̀ o. Lóòótọ́ bàbá yẹn, gbogbo wọn máa ń sọ̀rọ̀ pé àwọn ò fà lórí, àwọn ò fà wọn lórí torí gbogbo nǹkan tí wọ́n ṣe síá fún bàbá àti ọmọ ẹ̀, ìyẹn kábíyèsí. Kì í ṣe kékeré o. Bẹ́ẹ̀ Ọlọ́run á jẹ́ kan gbọ́. Ṣé rí ìtàn ṣe, tán ṣe, náà ń ṣe pọ̀. Wọ́n ṣe ìlọ́po, 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 ìlọ́po. Ó yìí ń pọ̀ sí i. Wọ́n ní, eléyìí ti pọ̀ ju o. Pé tán bá ṣọ́ra kó má lọ mẹ́mi lọ. Ẹ̀mí ò dẹ̀ gbọdọ̀ lọ. Instead of that, ẹ̀mí tí wọn ló máa lọ. Ẹni tó ń wá ibi, ibi ló máa bà. Bó ṣe yẹ kó rí rẹ̀. Wọ́n ní bàbá ń sọ pé bàbá rọ́pò. Ó ní kí gbogbo wọn lọ pa. Ó ní kálukú wọn padà sílé bàbá wọn. Ó lè òótọ́ ọ̀rọ̀ ni kéèyàn máa ń sọ. Wọ́n tún fẹ́ pín ẹ̀mí bẹ̀tẹ̀ Ọlọ́run ò gbà fún wọn. Wọ́n ní kí gbogbo àwọn olórí ẹ padà sílé bàbá wọn. Number one, àwọn tí ò yé tán pa, wọ́n ń ṣe wàhálà, wọ́n tún ṣe bí. Àwọn tán tún pa, tán tún yé, wọn ò jẹ́ kí wọ́n gbádùn. Pé ìtumọ̀ eléyìí. Pé respect kẹ̀dẹ̀ ré, wọn ò fún kábíyèsí, wọn ò fún ọkọ wọn ní respect. Even òun wọn ò gbọ́rọ̀ sóhun lẹ́nu. Pé irú ayé wo nìyẹn? Pé wọn ò wúlò o. Bọ́n ṣe wúlò yẹn, kán padà sí ibi tán ti wá. Kálukú padà sílé bàbá ẹ̀ torí òun ò fẹ́ wàhálà mọ́ o. Nǹkan tóun bá sọ lọmọ òun máa gbọ́. Òun ò bímọ tí ò ní gbọ́rọ̀ sóhun lẹ́nu. Pé this time around, torí òun ti sọ fún ọmọ òun nígbà tó fẹ́ kó wọn wọlé. Pé túláàsì ni nǹkan tó fẹ́ ṣe yìí o. Nǹkan tágbàlagbà rí lókè, tó wà ńlẹ̀ tó wòkè, tó rí lókè. Tọ́mọdé bá gòkè kò lè rí o. Bóun ti sọ fún ọmọ òun kábíyèsí. Túláàsì ló fẹ́ kó sí ààfin o. Kíni yìí máa lẹ́yìn o. Ó ní kí la wá ń rí nsìn. Ǹjẹ́ ó lẹ́yìn àbí ò lẹ́yìn? Òun sọ fún ọmọ òun pé ọmọ òun ni ò gbọ́. Òun mọ̀ pé kò sí nǹkan tóun tún fẹ́ sọ fún nsìn tí ò ní gbọ́ sóhun lẹ́nu. Òun sọ pé ṣé ó tàn bó kú mi ó sọ fún àbí mi sọ fún ẹ. Wọ́n ní bàbá yẹn ti bínú tán. Pé ó yẹ wá padà, ẹ wá kọjá sí ẹnu ọ̀nà bàbá yín. Torí òun kọ́ lòun bí yín. Òun ò dẹ̀ lè ṣe wàhálà. Òun ò gba gbogbo wàhálà yìí tẹ̀ ń fún òun. Òun ò ní gbà mọ́. Ó tó gẹ́ ẹ kọjá sílé àwọn òbí yín. Wọ́n ní bá ṣe ń pa kan náà ń rú. Wọ́n ń pa kan náà ń rú. Kí ló dé? Pé eléyìí ti pọ̀ ju agbára wọn lọ o. Ògúnwùsì family, enough is enough. Wọn ò fẹ́ yín mọ́ ní family àwọn. Kí lèèyàn tún fẹ́ ṣe tó máa ju gbogbo èyí tí tẹ̀ ń ṣe fún òun lọ, tẹ̀ ń ṣe láàfin ọmọ òun? Kí wọ́n ṣe fún èèyàn tóun ò tíì ṣe fún yín? Ẹ wá sọ pé wọ́n ní wọ́n ń demand nǹkan kan lọ́wọ́ kábíyèsí. Kí lẹ̀ ń demand? Wọ́n ní sìn pé bẹ́ẹ̀ ṣe wá lẹ ṣe máa lọ. Òfófó yẹn tẹ́ fi wá yẹn ni máa fi lọ. Kí lẹ fẹ́ gbà? A ti ẹ̀ gbọ́ àwọn tó ti ẹ̀ wà fruitful. Àwọn tó wà fruitful kí lẹ fẹ́ gbà? Ju pé ẹ wá sáàfin láti wá da ààfin rú. Ẹ wá sílé Ògúnwùsì láti wá bá Ògúnwùsì jẹ́. Ògúnwùsì ò rí báyìí tẹ́lẹ̀. Kí ló dé táwọn ìyàwó ọ̀ràn tán sọ pé báyìí náà fẹ́ ṣe, báyìí náà ṣe fẹ́ ṣe. Ó ti ẹ̀ tó ìyàwó bàbá parọ́pọ̀. Ìyá bá parọ́pọ̀. Àti ẹ̀ téèyàn bá ní àjẹ́, ó gbọ́dọ̀ máa ṣe lójúkorojú pé èmi làjẹ́ tó ń mu ẹ̀jẹ̀ àbí èmi lè àjẹ́ tí mo fẹ́ pa ẹ́. Àwọn àjẹ́ wọ́n máa ń ṣe tiwọn ní secret. Bẹ́ẹ̀ tí tàwọn ààfin kábíyèsí Ọ̀jájá openly ní kí ló lè tó yìí. Ẹ̀yin ará Ifẹ̀ kí lẹ̀ ń wò pẹ́ tó. Wọ́n ní ẹni tá dẹ̀ lè rí mú, wọ́n máa ń fà á lé Ọlọ́run lọ́wọ́. Olúwa dìde nínú agbára ẹ̀. Wá láàárín ààfin kábíyèsí, wá là kọjá. Wá fi iná là kọjá. Ayérayé Ọlọ́run ìyanu, wá fi iná là kọjá. Kí Naomi àti ọkọ ẹ̀ kan lè gbé ìgbé ayé àlàáfíà. Àìmọ̀kànmọ̀kàn ló da ọmọ yín láàmú. Ìyẹn kábíyèsí. Ọlọ́run ẹ dáríjì, àṣìṣe olóògùn.
Olúwa ẹ dáríjì kábíyèsí, ẹ ká dáríjì kábíyèsí. Ìyàwó ẹ̀ ti dáríjì tipẹ́ o, Queen Naomi ti dáríjì o. Torí ẹ̀ ni Queen Naomi sọ pé bó tilẹ̀ pé kùnà lọ lábàákú ẹ̀ wá, pé bó tilẹ̀ ń pa òun kú lọ, Ọlọ́run pé ọkọ òun ni ọkọ òun máa jẹ́. A dẹ̀ ń rí inú action, ó kàn jẹ́ kí kábíyèsí kàn gbọ́rọ̀ sí àṣẹ Ọlọ́run. Ó dẹ̀ gbọ́ sí ìyàwó ẹ̀ tó wá pé lóòótọ́ ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀. Torí ṣe là ń gbọ́ pé kábíyèsí bó rọ́ ni bó òótọ́ ni ní internet space la gbọ́. Wọ́n ní kábíyèsí sọ pé òun àti àwọn olórí yẹn wọ́n ti ṣe covenant. Ẹ ṣe covenant pẹ̀lú àwọn ìyàwó mélòó? Covenant mélòó lẹ ṣe fún Naomi? Tẹ́ ń bá àwọn olórí tó jẹ́ pé ìtàn fi wá yìí mélòó ìgbà wọn náà yìí wọlé. Èyí tó ń pe rẹ̀ pé òun ni ìyálé ààfin, òun ni first wife. Tí kábíyèsí ní kí kóró gbá lẹ́nu ẹ̀, ta ló ń jẹ́ first wife? Ìwọ ò ń ṣe first wife o. Ìwọ ò ń ṣe first wife o. Nǹkan táwọn á mọ̀ tó jẹ́ ni pé ó kàn wá kì í ṣe pé bóyá first wife. Naomi tó rí yẹn, Naomi ti wà láàfin 2018. 2018 ni Naomi wá sáàfin. Mariam ó wá sáàfin ní 2022. Ṣé jọra wọn báyìí? Kí ni Mariam wá sọ pé òun ni first wife. Kábíyèsí ti clear fún pé òun kì í ṣe first wife òun. First wife òun ti padà dé sí position ẹ̀. Kí ni problem ẹ̀? So bá rọ́pò ó ti sọ fún Mariam, ó ti sọ fún gbogbo àwọn tó wà láàfin pé wá enough is enough. Enough is enough o. Wọ́n ní ìjọ tán bá rí ibi ni bí ń wọlé o. Ẹ̀yin olórí ẹ jáde kúrò láàfin yẹn. Ẹ̀yin olórí counterfeit ẹ jáde kúrò láàfin yẹn. Ọba ògo fẹ́ wọnú ààfin yẹn wá. Ta ni ọba ògo? Torí Naomi ni ọba ògo ṣe fẹ́ wọnú ààfin wá. Adẹ́dẹ̀ gbọ́dọ̀ bìlà. Torí ẹ̀ Ọlọ́run fẹ́ fi iná láàárín ààfin yẹn kọjá. Wọ́n níbi tán ní kí gbégbé má gbé ni ló máa ń gbé o. Naomi tẹ̀ ń sọ àyàfi tó bá jẹ́ pé àdàbí tó bá pé ní Naomi bá yín láàfin, òun lè máa fi lé ọmọ yẹn láàfin tó máa wọ̀. Ṣùgbọ́n pé kò bá yín láàfin, òun ló kọ́kọ́ dé sáàfin. Ẹ dẹ̀ fi agbára òkùnkùn ẹ fi lé ọmọ yẹn kúrò. Bẹ̀tẹ̀ Ọlọ́run wá sọ pé agbára òkùnkùn yẹn pé òun ti bàjẹ́. Ó yá ọmọ mi padà wá. Come and possess your possession. Òun ni Naomi fi padà wá. Lẹ wá ń ṣe agídí pé kó lọ, pé kó kúrò fún yín. Ẹ tí ì mọ mẹ̀mẹ̀. Inú á jó yín àrá sán. Atẹ́gùn á fẹ́, ìjì á jà. Tẹ́ bá fi Naomi sílẹ̀. Ẹ tún lọ ń kidnap ọmọ ẹ̀. Ayé yín ti bàjẹ́. Ẹ tún lọ ń gbá ọmọ mẹ́ta. Àwọn òkókó. Holy Ghost fire. Holy Ghost fire. Ẹ̀yin èèyàn mi, mo ní sáré gbé lè wá sí ti gbọ̀ wá. Parọ́pò ti ní kan jáde. Arọ́pò ní kan jáde. Wọ́n ní ọmọ tó bá wà rùn kí ó máa parun lójijì. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi subscribe. Ẹ ṣé gan. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Àánú Ọlọ́run á péye. Ogun Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ kò ní borí wa. Ẹ̀yin olólùfẹ́ Naomi, ẹ̀yin olólùfẹ́ nǹkan rẹ̀. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tàtí sí wa. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ bá subscribe. Kẹ́ fi ìtókù sí comment section. God will bless you all in Jesus' mighty name. I pray. Amen. Bye.